Alhaji wa Abdulwasi Ajibola Pasuma ọ̀gá ńlá ẹ̀mí yóò kù ẹ̀mí àlàáfíà yóò kù ìlú jákè tí a wà yìí ní ẹsẹ̀ ní lájà kẹ́mílásì ló gbé mi wá àdéhùn the first time tí màá wá sí ìlú ẹsẹ̀ nìyí ọdẹ torí kẹkẹ àbílẹ̀kì ló fi ní kí n wá nítorí ìdí èyí mi ò ní gba àsìkò ju ìṣẹ́jú bíi mẹ́wàá lọ pé tí màá fi ṣe àdúrà tí lájà kẹ́mílásì ní kí wọ́n bá mi ṣe àmọ́ lákòókò tí mo fẹ́ ṣe àdúrà yẹn alájà kẹ́mílásì àti aláàjì Babátúndé káwọn méjèèjì kí wọ́n súnmọ́ mi níbí báyìí Yorùbá sọ pé ẹni tá a bá torí ẹ̀ pa ẹran wọn ní ìwé àtọ́wá parí ẹ̀ pa jẹ ẹran ìwé ló máa ń jẹ ẹ̀yin lẹ fúláì mi láti Èkó wá sí báyìí àdúrà ìṣẹ́jú márùn-ún náà mo fẹ́ ṣe àwọn alájà àwọn èèyàn lẹ́nu pé báwo ni ẹ̀ṣẹ̀ bá wá láti Èkó kó yà wá ṣe àdúrà ìṣẹ́jú mẹ́wàá kẹ́lẹ̀ dádúró owó yẹn wọ́n nígbàgbọ́ nínú òun àṣẹ àdúrà tó wà ní ọ̀yà family. So iṣẹ́ yẹn máa ṣe láàrin ìṣẹ́jú kan. Àbájú Túndé sójà kan máa bọ̀. Ẹ̀yà kẹ́kẹ́ ẹ̀yà kẹ́kẹ́ ìṣẹ́jú máa ń gbé ìṣiṣẹ́ ní tèmi kí ni láǹfààní àti máa lọ. Olúwa tó gba ní wàhálà fún ẹni kọ̀ọ̀kan wa. Àyájú wa Ajíbọ́lá Pasuma àìsàn ìjọba bọ̀ wáyé nígbà. Gbogbo olóríire tó fẹ́ kí oríire bá wù dalẹ̀ kó gbọ́dọ̀ tóbi kó sọ́kọ́ aláwọ̀ àgbà. Gbogbo ẹni tó retí àánú Ọlọ́run kó fi àṣẹ ara ẹ̀ bá lọ́dọ̀ lónìí kó sọ pé lágbára Ọlọ́run àánú tó bá jẹ́ tèmi lẹ́nu ṣe sọ tèmi yẹ ilé sọ sí ilẹ̀ pé àánú tó bá jẹ́ tèmi mi ò ní dààmú láyé tí mo wá ìfẹ́ ànábì òní kú olú ọkàn àtàyè tèmi. Alájà wa Kẹ́mílásì wọ́n wà ní ọwọ́ ọ̀tún mi tó gbé mi wá láti Èkó àtàlájì Wàsíù àjẹ Wàsíù Àlàbí Pasuma Aláàjì Túndé ọkọ Alájà Kẹ́mílásì ló wà ní ọwọ́ àlàáfíà mi yìí. Àwọn méjèèjì àwọn ni àtòrí wọn débi báyìí lónìí wọ́n bẹ̀rẹ̀ ní iṣẹ́ síra wọn wọ́n tún náà ní iṣẹ́ sí gbogbo àwọn kọ́sítọ́mà sí wọn. Kẹ́mílásì ní ó ti mọ Alájà Kẹ́mílásì tí bá ní máa kà á lọ́dún méjì mẹ́ta ó ti lé lọ́dún méjìlá ó ṣe oníwòròwòrò èèyàn aládùúgbò ní Kẹ́mílásì ṣiṣẹ́ ni ó lè wá dúpẹ́ pé àdúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ àdúpẹ́ ibi tẹ́ gbàdé a máa dúpẹ́ o aláàbò níbi tẹ́